open to everybody, gbogbo ọmọ Yorùbá pátápátá tó bá ti ní genuine mind. Ìbà Gani Abiodun Adams house is open to you. And gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátápátá ló lẹ́tọ̀ọ́ láti rí Ìbà Gani Adams tí wọ́n bá fẹ́. Okay, Agbala Gabriel wá rí wọn. Ọ̀rọ̀ ẹ ti mú Agbala Gabriel sẹ́nu, ẹ ti ń bú ẹni ẹlẹ́ni. Nǹkan tí Agbala Gabriel dẹ̀ ń ṣe, charity tó ń ṣe nílẹ̀ Yorùbá, bàbá ńlá kú bàbá yín kò ṣe láta ẹ̀. Kí ló ń ṣe yín náà? Kí ló ń jó yín lára tẹ́ ẹ̀ fi jólẹ̀? Okay, gbogbo ọ̀rọ̀ tí Ìbà Gani Abiodun Adams sọ ń bẹ̀, ẹ tún mú gbogbo ẹ̀ náà ẹ tún yí náà ni. Kí ló ń ṣe yín tó jẹ́ pé misinformation, wrong information lẹ máa ń gbé jáde fún àwọn èèyàn láti bà ẹni tí Ọlọ́run dá lórúkọ jẹ́? Ṣùgbọ́n ẹ kéré, gbogbo ẹ kàn máa ṣe lásán ni. Wọ́n ní wọ́n kàn ń bọ́ ya jà ni, Ṣàngó ló ní iṣẹ́ rẹ̀. Àgbo Ìbà Gani Abiodun ló máa dádìí gbogbo yín gbẹ̀yìn. Ṣé Ìbà Gani Adams sọ nígbà tí wọ́n ní ṣe meeting pẹ̀lú tán ṣe meeting pẹ̀lú Agbala Gabriel pé èèyàn ní láti gbé kámẹ́rà lọ síbi tó bá ti ń ṣe activity ni? You have the right, because báwo lẹ ṣe fẹ́ ní memory àwọn nǹkan tẹ́ ẹ ṣe? Bẹ́ẹ̀ Ìbà Gani Adams sọ fún yín pé don't parade yourself láì jẹ́ pé o parí mission ẹ wá fi ń wé pé àwọn Nigeria military tó lọ sójú ogun wọ́n ṣe gbá wọ́n ṣàwo. Ṣé gbogbo ìgbà tó ń ṣe operation, gbogbo bọ́n ṣe lọ kidnap, gbogbo báwọn náà ṣe lọ kidnap family àwọn kidnappers yẹn tí wọ́n kó wọn sápá, ṣé gbogbo ẹ̀ lẹ́rí ni? Ṣèbí ìgbà tó ń ṣe tán láì ṣe wá ń gbọ́? And that was exactly what Ìbà Gani Adams was saying. But instead can justify a claim with Ìbà Gani Adams pé òótọ́ dẹ̀ ni bàbá yìí sọ o. Ẹ dẹ̀ ti rí pé the same thing tí wọ́n sọ làwọn military yẹn ṣe. Ẹ wá bọ́ síta, ẹ wá change narratives yẹn. But kí ni problem yín? Kí ni ìṣòro yín? Èèyàn tó ní experience nípa security, ó ti ní, kò ń ṣe wàsá. Àwọn military personnel sí Nàìjíríà gan wọ́n ń gbóṣùbà fún Ìbà Gani Adams. Ẹ̀yin á wá bọ́ sí kọ́nà ẹ̀bẹ̀ sí sọ rádaràda. You understand sí? Okay ń sìn, ṣebí àwọn military yìí náà sọ pé drone àwọn nígbà kan fly drone, they can't capture all those people. If this drone military personnel ò lè capture ibi tí kò lè cover ibi tí àwọn kidnappers yẹn wà, ṣé drone kékeré drone kan ló ń party lẹ́yìn wá lẹ́fẹ́ fi locate wọn ni? Àwọn military yóò dúró sẹ́nu ẹgbẹ́ títì, wọn ò dúró sójú títì, kan wà lẹ́yìn igbó, kan máa ṣe fídíò náà àti rí wọn àti wà nínú igbó náà. But it was after ìgbà tó secure release àwọn people yẹn not to gbé jáde fún gbogbo wa tí everybody dey applaud iṣẹ́ takuntakun tó ṣe. Nǹkan tí Ìbà Gani Adams ń advice Sunday Oro pẹ̀lú àwọn supporter ẹ̀kan ṣe àwọn followers ẹ̀kan ṣe nìyẹn. Ìbà Gani Adams ò tí jáde láti condemn ẹni iṣẹ́ tẹ̀ ń ṣe, because ilẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ Nàìjíríà yìí o, nílẹ̀ Yorùbá yìí o, àwọn gọ́ọ̀fúnà ò ṣe kankan, wọn ò respond, wọ́n tún kọ reminder fún wọn. Ọ̀rọ̀ tí mo sọ fún yìí, tẹ́ ẹ̀ bá tiẹ̀ fún one go ahead, ẹ take precautions. Àwọn lọ sẹ́kù àtòkèrè lójú jíjìn ti máa mẹ́kún sùn. Ṣebí nǹkan tí Ìbà Gani Adams sọ fún yín ẹgbẹ́ kí ẹ ti tè kẹ dáàbò bo gbogbo àwọn areas yín tẹ́ govern lé lórí. Wọn ò ṣe yẹn, àwọn èèyàn wá ń wọlé, wọ́n wá ń kidnap wọn,
ẹ wá máa pé ìyẹn lè máa fi bá Ìbà Gani Adams lórúkọ jẹ́ ẹ wá máa pariwo wọ́ ẹ máa pariwo wọ́ Ọlọ́run ní jẹ́ kó gun ṣe jalè Yorùbá o Ọlọ́run ní jẹ́ kó gun ṣe jalè Yorùbá ẹni ṣògùn bá bojú tójú ẹ̀ wọlé ni kò ní bá wọn bọ́ bá kò so ṣé tẹ́yìn bá rí ogun ṣe máa lè dúró ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ ń gbé kámẹ́rà kiri tẹ́ ẹ̀ ń bú Ìbà Gani Adams tẹ́ ẹ̀ bá rí ogun ṣe máa lè rí fóònù mú dání ni ẹ̀yin mọ̀ra fọ́ kára dáradára yìí ẹ lọ sínú dictionary yín àbí kẹ́ lọ bá àwọn tó mọ̀wé kẹ́ ẹ bèrè lọ́wọ́ wọn kí ni kán differentiate war and kidnapping fún yín ṣòro dàbí káwọn lè máa jalè nípòrò kẹ́ wá máa ní ogun ló wọ̀lú ẹ mọ̀ nǹkan tó ń jẹ ogun ni ṣé ẹ mọ̀ nǹkan tó ń jẹ ogun ni àbí ìwà rádaràdá tẹ́ ń wú yìí gan lẹ́fẹ́ fi dá ogun sílẹ̀ ńlẹ̀ Yorùbá ṣé tó gun yẹn bá bẹ̀rẹ̀ sọ́wọ́ yín lè ka ìwọ òpònú Sunday tó lọ ń bá àwọn Fúlàní tó sẹ́ pé ó ní kọ́kọ́ kúrò ńlẹ̀ bàbá yín kọ́ kúrò ńlẹ̀ bàbá yín kọ́ kúrò ńlẹ̀ bàbá yín àwọn Yorùbá tó wà lókè ọ̀yà ńkọ́ tó bá lọ fẹ́ jà fún ilẹ̀ Yorùbá ó fẹ́ gba Yorùbá là ó fẹ́ lé Haúsá kúrò níbí báyìí ṣé o lè safeguard àwọn Yorùbá tó wà lókè ọ̀yà ni kí ló fún ẹ l'assurance wípé Yorùbá tó wà lókè ọ̀yà ọ̀pọ̀ ju àwọn Fúlàní tó wà ńlẹ̀ wa lọ kí ló fún ẹ l'assurance yẹn so why can't you be guided ẹ lọ bá àwọn ọ̀jọ̀gbọ́n kẹ́ ẹ fọ̀rọ̀ lọ̀ wọ́n kán tọ́ yín sọ́nà but instead of you to do that ẹ bẹ̀rẹ̀ sí ní parade ara yín as nuisance káàkiri gbogbo ìlú ṣé ìwà nìyẹn yín ó ń ṣèwà náà ẹ yára yín brain kẹ́ ẹ yé ṣe rádaràda káàkiri ilẹ̀ Yorùbá olórí ogun ní Ìbà Gani Adams olórí ogun ò kì í lọ sójú ogun olórí ogun máa ń láwọn ọmọ ogun ni olórí ogun máa ń pàṣẹ ni ó yẹ ẹ lọ báyìí ó dìgbà tó ogun bá fẹ́ dojúrú kó lórí ogun tó jáde ogun tí àwọn ọmọlẹ́yìn olórí ogun ò bá lè kọ́ńkà olórí ogun máa ń jáde fún wọn á máa ṣe two fighting ládùúgbò kan ẹ̀yà wọn máa ní kó lórí ogun jáde ṣé ẹ normal ṣáá ìbéèrè mi sí yín nìyẹn so ẹ wo ẹ lọ fẹ̀dọ̀ lórí òróró kẹ́ yára yín brain o ẹ lọ fẹ̀dọ̀ lórí òróró kẹ́ yára yín brain àwọn ọmọ Ìbà Gani Adams tí wọ́n jáde kò sẹ́ni tó lè blame wọn and ẹ má sọ kínní di ogun láàrin ilẹ̀ Yorùbá ẹ má sọ gbogbo yín pátápátá lẹ benefit Ìbà Gani Adams wọ̀tẹ́ wá bọ́ta ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda ẹ bẹ̀rẹ̀ sí ní gbé wọn ṣépè ẹni tí ẹ lè dún bàtà ẹsẹ̀ sórí yín pé rárá ṣá lára àwọn tó ṣọwọ́ sí governors ilẹ̀ Yorùbá nígbà COVID-19 Ìbà Gani Adams wà nù wọn gbogbo South West governors pátápátá including Kwara and Kogi through àwọn organizations Ìbà Gani Adams OPC ni o OPU ni o YOV ni o kò sí governor ilẹ̀ Yorùbá tó gbà less than 3 million naira wọ́n fi ṣe support fún COVID-19 relief ṣé ìjọba ń fún wọn lọ́wọ́ ìjọba náà ti gbowó ni ṣé ìjọba ń fún wọn contract ni àbẹ̀yẹ tó wé pókè ìjọba ò lè dá ṣe ẹ jẹ́ ń kún wọn lọ́wọ́ ṣé wàsá ni ẹ lọ ka gbogbo àwọn tó fún ní owó yẹn tó bá wà lápò wọn ṣé wọn nílé nǹkan fi ṣe ni wọn bá wé tán yẹn ní pé Ìbà Gani Adams ṣe kí ni Ìbà Gani Adams ṣe fún ilẹ̀ Yorùbá tá a bá ka nǹkan tí Ìbà Gani Adams ṣe fún ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá gbọ́ sí ti yín tẹ́ ẹ dẹ̀ gbá mo fi Ọlọ́run bá ṣẹlẹ̀ rí gbogbo yín máa lọ pokùnso ni ẹ̀yin aburú rádaràda yìí and the problem is that wípé I just can't imagine tó jẹ́ pé 90% at 95% gbogbo àwọn followers Sunday Igboho they are riffraffs so báwo la ṣe fẹ́ kẹ́ ẹ lè think directly
ẹ máa ronú awkwardly ni ẹ̀yin rádaràda jákujàku yìí ẹ understand kí ni Gani Adams ṣe kí ni Gani Adams ṣe àwọn tó yẹ ká jókòó ká ro ok Gani Adams ṣe pé àwọn kọ letters sí àwọn gómìnà wa àná kọ́ lọ letter yẹn náà wọ́n ti kọ letter yẹn as far back as 4-5 years ago ẹ wo bíbá nǹkan ń bọ̀ and Yorùbá bọ̀ wọ́n sọ wípé ó bọ̀ ó ń bọ̀ àwọ̀ là ń dẹ́ẹ̀dì ẹ build up security yín lórí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ Nàìjíríà yìí o nílẹ̀ Yorùbá yìí o àwọn gọ́ọ̀fúnà ò ṣe kankan wọn ò respond wọ́n tún kọ reminder fún wọn ọ̀rọ̀ tí mo sọ fún yìí tẹ́ ẹ̀ bá tiẹ̀ fún one go ahead ẹ take precautions àwọn àlọ́sẹ́ pé àtòkèrè lójú jíjìn ti máa mẹ́kún sùn ṣebí nǹkan tí Gani Adams sọ fún yín ẹgbẹ́ kí ẹ ti tè kẹ dáàbò bo gbogbo àwọn areas yín tẹ́ govern lé lórí wọn ò ṣe yẹn àwọn èèyàn wá ń wọlé wọn wá ń kidnap wọn ẹ wá máa pe ìyẹn lè máa fi bá Gani Adams orúkọ jẹ́ ẹ wá máa pariwo wọ ẹ máa pariwo wọ Ọlọ́run ní jẹ́ kó gun ṣe jalè Yorùbá o Ọlọ́run ní jẹ́ kó gun ṣe jalè Yorùbá ẹni ṣògùn bá bojú tójú ẹ̀ wọlé ni kò ní bá wọn bọ́ bá kò so ṣé tẹ́yìn bá rí ogun ṣe máa lè dúró ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ ń gbé kámẹ́rà kiri tẹ́ ẹ̀ ń bú Gani Adams tẹ́ ẹ̀ bá rí ogun ṣe máa lè rí fóònù mú dání ni ẹ̀yin mọ̀ra fọ́ kára dáradára yìí ẹ lọ sínú dictionary yín àbí kẹ́ lọ bá àwọn tó mọ̀wé kẹ́ ẹ bèrè lọ́wọ́ wọn kí ni kán differentiate war and kidnapping fún yín sórí dàbí káwọn lè máa jalè nípòrò kẹwàá máa ní ogun ló wọ̀lú ẹ mọ nǹkan tó ń jẹ ogun ni ṣé ẹ mọ nǹkan tó ń jẹ ogun ni àbí ìwà rádaràdá tẹ́ ń wù yìí gan lẹ́fẹ́ fi dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá ṣé tó gun yẹn bá bẹ̀rẹ̀ sọ́wọ́ yín lè ka ìwọ òkú